My people, my people. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Lelelelelelelele ṣe wà. Mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, èmi ọmọ yín Madam Chaje, Abeni tí ò lọ́gàá ọlọ́run lọ́gẹ̀. Hey guys, my name is Abiola Adekunle, aka Ashake Oni Bread. My name still remain Babatunde Usman, aka Okele. Bàmọ́ tún ti gbédé kí ni mo gbédé òun náà nìkan tẹ́ mọ̀ jẹ dẹni. Nǹkan tẹ́ mọ̀ jẹ la gbédé. Kí ni mo gbédé yẹn? Ẹ tún máa wò pé kí ni mo tún gbédé. Ẹ wo ìgbádùn tí yín òun náà ni wàhálà tiwa. So a kàn fẹ́ introduce YouTube kan sí yín ni. Àṣírí ni o. Ẹ fẹ́ mọ̀. Ibẹ̀ lẹ ti máa tẹ́ bá fẹ́ wo anything comedy news o fẹ́ máa mọ nǹkan tó ń lọ. Ìwọ just subscribe sórí Foresight TV YouTube. Foresight TV ló ń pè é. Ẹ má gbé kúrò, ẹ má yí kúrò ńbẹ̀ nítorí pé nǹkan tó ń ṣe ńbẹ̀ nǹkan tó máa kọ́ni lọ́gbọ́n. Bó jẹ́ skit ni tó máa pa yín lẹ́rìn. Bó jẹ́ movie ni kò yé yín tó máa stand by síbẹ̀. Subscribe to Foresight TV on YouTube, like, comment and bang 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 bang. Sẹ́wọ̀n pé aago kan máa ń dún. Aago gbọ́ràn tó máa dún sí i nígbà tá a bá fi ọ̀pọ̀lọpọ̀ fíìmù síbẹ̀. You want to hear anything about latest news, comedy, sport, anything tó bá fẹ́ wò ń bẹ̀ ó fẹ́ mọ àwọn tí wọ́n máa ìwọ just subscribe sí Foresight TV. You will enjoy it. Foresight TV on YouTube, Foresight on TikTok, Foresight on Instagram, on anything social media we did. You meet me there. Endorsement is a Foresight and everything Foresight is in go. They go. Endorsement. My name is Steve. Love you all. Don't touch it. Foresight TV is the best for you to watch. Subscribe now. You know I love you. Olúwa wà pẹ̀lú ojú òde tí ẹ̀yin tèmi ẹ mọ̀ I love you. Ní sùúrù náà kí ló dé? Ní sùúrù náà kí ló dé? Báyìí tó yẹ wọn mìíràn kún ní sùúrù náà. àrí wọn ọ̀rọ̀ fẹ́ lálẹ́ mi ń tẹ̀lé jẹ́ ká ṣe ohun tá a wá sáré ṣe inú yàrá ká má lọ ó yá bóyá tú ewé lára ẹ̀kọ́ bọ́ṣọ. Ti ọdún náà kọ́ńdọ̀mù dà. Kọ́ńdọ̀mù kí n jẹ́ bá. So níbi táyé náà sọ ti gbọ́ nípa àwọn oríṣiríṣi tó wà ń tà sí fún mi ní fèrè dádì. Fèrè dádì bí wọ́n ṣe ń wo èmi jọ ẹni lánàá lára àyè èmi kò lárùn lára àríwọ̀ mi dára mi pé tójú oríṣiríṣi àgbo ni máa mú jẹ́ kí n wá fi kinní kan yẹ látijọ́ tí mo ti ń wọlé jáde lọ́dọ̀ ìyá wúlá èsì wà láyé èsì pírọ́blẹ̀mù èsì pírọ́blẹ̀mù. ẹ ṣe mo jòyà owó ìyá mo jòyà ọlá lójú ẹ ibi lè jọ kúrẹ́ lójú torí Ọlọ́run má pariwo lọ́wọ́ kọ́ńdọ̀mù wá fún mi kọ́ńdọ̀mù wá fún mi náà. Kọ́ńdọ̀mù níbo ni kí n ti rí yẹn rẹ. nígbà tí wọ́n ẹni kò ti rí. torí Ọlọ́run. kílẹ̀ má pariwo. àríwọ̀ máa pariwo níbí lé ìwọ̀n ẹ wá ẹsẹ̀ rẹ kò fi hàn débi dáhùn máa mi ṣe rí jíkà torí Ọlọ́run mo fẹ́ rọ̀jò. màá gbàjú fún ẹ bàbá kílọ̀kọ̀ ló fẹ́ rọ̀jò. torí Ọlọ́run mo fẹ́ rọ̀jò mo lè fẹ́ kí àgbàrá tó pọ̀ kó ṣòjọ́ mo fẹ́ kí àgbàrá kó ṣàn kí sákàtà ni jọjọ. lọ́wọ́ kọ́ńdọ̀mù kò dàgbà ẹ̀ sínú ẹ̀. torí Ọlọ́run má dìnnà má gbàrá o. má dìnnà gbàrá yé. a máa lọ o. má yìí lọ. yàrá wá kọ́ńdọ̀mù wá fún má yìí lọ torí Ọlọ́run mo ti mú oríṣiríṣi torí Ọlọ́run. yàrá wá kọ́ńdọ̀mù wá fún mi lẹ̀. mo ì máa pa kí mọ́ mi lára mo ti mú oríṣiríṣi wò ó bẹ̀ fẹ́ wẹ́nu ọkọ̀ torí Ọlọ́run. má dìde o. má dìde. yàrá wá kọ́ńdọ̀mù wá fún mi. mo gbé wọn tètè pa mo jẹ́ mọ́ olú ẹ̀ lára o. má yìí lọ torí Ọlọ́run yé má yìí lọ. èyí tó ṣe rí lóun fẹ́ dá agbára ojú sí mi lára agbára kágbára kí ló kọ́ pẹ̀lú ìyàwó ẹ̀ báyìí tètè máa gbẹ nǹkan lẹ́sà lọ ń sìn ni. bẹ́ẹ̀ ni ó jókòó sí bí mo ṣe ń tó bá látàwọn rí pé mò ń tó gbá kókó wá tò. kó gbá jáde ó jókòó síbẹ̀ tí wọ́n wá ní kí n mọ́ oúnjẹ wá kò sí wàhálà wá gbọ́ oúnjẹ lọ́wọ́ mi lẹ́nu.
Báwúlá. Kí ló ṣe yín? Ó ń ṣe mí ni. Ẹ máa gbé wájú. Ojú kòkó ní ilé yìí. Kí ló ṣe yín? Kí ló tẹ̀ ń gbọ́ Báwúlá? Mọ́mí o. Kí ló ṣe yín? Fèrè dádì ni. Fèrè dádì ló jẹ́. Kí ló ń jẹ́ fèrè dádì? Wọ́n ní fèrè dádì. Fèrè dádì. Kí ló ń jẹ́ fèrè dádì? Fèrè dádì. Kí ló ń jẹ́ fèrè dádì? Ìmọ̀ tó ń jẹ́ fèrè dádì ẹ wá jókòó náà. A ní kò sọ̀rọ̀ òjòkó fèrè dádì yé. Báwúlá mi mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ wá ṣàlàyé jókòó kẹ́ ṣàlàyé. Tí dádì àti mọ́mì bá ti wà nílé fèrè dádì. Ẹ tẹ́ ń ṣe òye mi ẹ̀wọ̀ ẹ má dà mí lọ́pọlọ rú ẹ wá jókòó jàre. Nǹkan ń ṣe mí. Kí ló ń ṣe yín Báwúlá? Báwúlá ẹ̀ ń gbọ̀n o. Nǹkan ń ṣe mí gan-an. Ẹ̀ ń gbọ̀n o. Nǹkan ti mú mi o. Kí ló ń ṣe yín? Fèrè dádì ni. Fèrè dádì ló jẹ́. Kí ló ń jẹ́ fèrè dádì? Wọ́n ní fèrè dádì. Báwúlá wá sùn mí báyìí. Ó dẹ̀ wá jókòó. Sẹ́yìn ò ní. Mi mọ̀ tó ń jẹ́ fèrè dádì. Àwọn ṣàlàyé tó máa ṣẹlẹ̀ Kọ́ńdọ̀mù. Kọ́ńdọ̀mù lẹ̀ ń tẹ́ fèrè dádì. Ó dá mi ní kọ́ńdọ̀mù. Òjò tíṣú ó fẹ́ rọ̀ má dìnnà má gbàrà. Báwúlá mi ní kọ́ńdọ̀mù. Mi ní kọ́ńdọ̀mù Báwúlá. Má dìnnà má gbàrà. Báwúlá ṣé o sì ẹ̀ ń gbọ́ ṣàwó. Nǹkan ń ṣe mí ni. Mi ní kọ́ńdọ̀mù Báwúlá. Àwọn ni mo ti máa wá rí báyìí. Ó ti máa rí fèrè dádì. Ò bẹ́ẹ̀ kẹ́ ẹ lọ sọ́nà òkè báyìí ṣá mi ò ní fèrè dádì. Líbì. Ẹ rí ń bẹ̀. Kí n bá ti gbà sálẹ̀ yìí. Ẹ ṣáà lọ gbé òun máa kán bẹ̀ yẹn ṣá mi ò ní fèrè dádì. Ṣé kò jìnnà? Tẹ́ bá lọ bèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ torí pé ṣé ń gbọ̀n yóò tiẹ̀ wá yé mi báyìí. lórí ibú obìnrin olú àsọ̀rọ̀ Báwúlá ìjàpá àbàṣe ń jẹ́ rí. Oríṣiríṣi. Yarutu báyìí sí o. Ṣáájú wa. Báyìí sọ ọjà. Ẹ ṣáà wà ẹ wá polówó àdẹ́bó lẹ lọ. Ṣé kò sí nǹkan? Kò sí láburú. Èsì wúrẹ̀ kan. Kò sí nǹkan. Orí ìwò gbọ́ yẹ iṣẹ́ òun wórí mi lọ. Èmi náà rí. Ṣé òun wórí mi burúkú burúkú? Polówó àdà. Ṣé mo pẹ́ kí n dókè lọ yẹ kí làwọn ń ṣẹlẹ̀ níbẹ̀? Báwa ni báwo lára wọn? Àwọn wo? Báwúlá. Báwúlá. Kí ṣe Báwúlá? Báwúlá ìwà rèlé kó ń jẹ́ bàún re nǹkan ṣe. Bí nǹkan bá ṣe wọ́n nu fámìlì yìí bí nínú ìran yìí òun rè kẹ́wí. Báwúlá ń jẹ́ bàbá. Báwúlá tó yẹ pé kò tí ju bí wákàtí méjì lọ tọ́ wá síbí bàbá yìí ní ìsìtọ́gbọ̀dé bíbí ẹni sí nǹkan ṣe. Báwúlá. Nǹkan kọlù. Sórí ìyá Rúùtù bó kọ bàbá wọn máa sọ gbọ́ nǹkan mi kó o sọ ẹni nǹkan bá ń ṣe nínú ìran yìí òun rè kẹ́wí kẹ́ la mójútó o. Sórí Báwúlá yóò sọ yẹn ẹ̀bà bí èèyàn mẹ́fà ó ń re mọ́rò fóun nìkan kò ń jẹ lọ́wọ́ bóyá ọlọ́pàá yóò fẹ́ràn jù pẹ̀lẹ́já tútù òun rò fi ń jẹ̀bà tó wà nílé tẹ́ pé tẹ́ pọ́n báyìí lára rẹ̀ jí pépé. tẹ́ pé tó ń wẹ́ẹ̀lì lọ́rọ́ débi láìpẹ́ tọ́rọ́ ló tó ń wẹ́ẹ̀lì tọwọ́ singlet dọ́gbọ́n dèbí. kó o wí. tó ń gbọ̀n bí ẹni nǹkan kọlù. aró tó wẹ́ẹ̀lì ó wọ singlet ó ń gbọ̀n Báwúlá. Kó wá ṣe èlú yóò ń gbọ̀n wá bí kó pọ́ ṣe kó pọ́ ṣòun kó pọ́ dé. ọwọ́ ara fèrè dáàdì. Pẹ̀lú singlet. àti singlet lọ́wọ́ dèbí. Ó wá pé òun fẹ́ ra. Ọlọ́run fẹ́ ra kọ́ńdọ́ọ̀mù. Kọ́ńdọ́ọ̀mù yóò sọ èyí pọ̀ mọ́ kí n jẹ́ bá. Ó gbà tí wọ́n á fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún ẹ. Ó gbà tí wọ́n á fi sọ fèrè dáàdì. Ṣé o rí bí yàrá máa bá mi sọ̀rọ̀ iṣẹ́ ìwọ máa ń fẹ́ kó lọ tààràtà sí dèdè wọn bá fẹ́ sọ fèrè mọ́mì fèrè dáàdì o kọ́ àbí kó ń pè n kò mọ oúnjẹ bá wọn bá ṣẹlẹ̀ rẹ̀ kó wí mi. Ó dà kí ni tó ti sọkọtaya ń lò nínú ilé rọ́bà dáàbòbò. Rọ́bà dáàbòbò. Kó o wí. Kí ló gbọ́? Tọkọtaya. Rọ́bà dáàbòbò. Abájọ. Ṣáàṣe sùúrù. Sórí láti bí ọjọ́ mẹ́ta bí n bá fọwọ́ pọ̀ pé ó yá iṣẹ́ òun máa yẹ́yìn síbi kó máa yíṣọ́ borí. Ìdámi lóhùn bí bá bọ̀ bá Báwúlá wà ràkíní fún. Ràkíní bí àdìbí bá di pé Báwúlá wá wọlé bó o jáde bó o ṣe máa ń wọlé o iṣẹ́ òun máa yẹ́yìn kó máa yíṣọ́ borí. Ọgbọ́n tí mò ń pè é mo rò pé tí kò ń burúkú mọ́ra tán ni mo ń lò ń jáde lọ. Yarutu o ṣe tó wí ní Báwúlá. Ṣáwà fẹsọ̀ ṣe báyìí. Fẹsọ̀ ṣe kí náà. Báyọ̀ kò wọ̀ nílé oní sọ fún ẹ o. Àbí rúkú lélẹ̀ báyìí. Sọ máa bá ṣẹlẹ̀ Báwúlá jẹ́ mo ti sọ bẹ́ẹ̀. Mo ti sọ bẹ́ẹ̀. Oníṣì.
asset block. bẹ́ẹ̀ sà. ẹ̀ ń lọ yẹn jìnnà. àti mo sì dá mọ́kàdá tó gbé mi kò já mi bọ́lẹ̀ bẹ́ẹ̀ ó ní access block kò jìnnà èmi dẹ̀ wà ń fẹsẹ̀ rìn káàkiri. bí wọ́n ṣe máa ń ṣe nǹkan tó kù wọn ni àwọn ọlọ́kadà dáadáa ọ̀pọ̀ nú wọn rádaràdà ni wọ́n máa ń ṣe. sùúrù lọ̀rọ̀ wọn mi dẹ̀ mọ́ bẹ́ẹ̀. asset block kí ni máa ṣe fún yín o. ibi tí mo dẹ̀ ń lọ ò gba ọ̀nà asset block tẹ̀ ń lọ yẹn o. ṣùgbọ́n kò wá yẹ kéèyàn rí obìnrin bíi tiyín báyìí tó dúró tó nà báyìí tí gbogbo ẹ̀ pé tó mọ́ bí ọ̀lẹ̀ àwẹ̀ yìí èyí yẹ kéèyàn wá rírun yín kó pòun kò rí èèyàn. ìjọ ẹ̀ pọ̀ mi sà. kí ni máa ṣe o torí téèyàn bá ń wá owó lọ tó bá pàdé iyì lọ́nà àfi kó yáa fi owó lẹ̀ kó sáré tẹ̀lé iyì ṣé àmọ́ wọn máa ṣe bí mo ẹ ṣe ń wò mí fún ara mi ni máa mú yín dé asset block yẹn gangan. ẹ ṣé sà. ṣé rí ilé tẹ́ máa wọ̀ báyìí àjọ máa débẹ̀ ni máa mọ bí ẹ wọlé sí báyìí. okay no problem. torí lọ́jọ́ kan lè yàn ń pàdé kinní kan mọ́lẹ̀ tí pàdé yín lẹ́nìí báyìí náà ni dédé ẹ̀ tábà mọ̀ bóyá máa jẹ́ máa mú yín débẹ̀ fúnra ara mi ni máa mú yín débẹ̀ ẹ jẹ́ ká lọ. àjọ máa débẹ̀ ni máa mọ bẹ̀ tó ti dá èbú ṣe ẹ ṣáà tẹ̀lé. má jẹ́ kí irú ẹ máa dà káàkiri torí wípé sórí ẹ̀kọ́ tí ò bá ti tọ́jú ìdájà wàhálà lòun kó ara ẹ̀ sí pé sórí ọ̀rọ̀ ayé ilẹ̀ ojú ló rí ojú ṣàánú ni. tọ́ni bẹ́ẹ̀ dé yẹn o ṣé eré yìí méjèèjì ẹ̀ dúró báwúlá orí níyì mò ń kọjá wọ́n ti pè mí pé o fẹ́ ra fèrè dáàdì. dúró. ṣé orí bó bá wí lẹ́ẹ̀kan iṣẹ́ máa fọ́ ẹ lórí dànù. dáàbòbò ìjẹ́ pé èèyàn máa wọlé wọ́n máa jáde láàrin obìnrin oore mo ti mọ̀ pé ọ̀nà bí rẹ̀ máa gbà kí mo wá lẹ́mọ̀ bẹ́ẹ̀ yẹn kí mo ń ṣọ́ yín èsì ń dùn mí lára àwọ̀ o ṣé o pupa kó o dàbọ̀ òlì àwẹ̀ bí yóò bá dìbì kan mú lára rẹ iṣẹ́ ò máa pọ́n. ẹ mọ orin ẹ̀kan. báwùlá orí mi ti ń pọ́n má báwùlá. má ìjẹ̀kọ̀ gbóná ṣó bó ṣe ń wò yìí ẹ mọ orin ẹ̀kan èsì yìí kan jẹ́jẹ́ ló ń lọ o jẹ́jẹ́ báyìí ni ó ń lọ o má jẹ́ kí ṣùgbù ẹ o. báwùlá. farabalẹ̀ má jẹ́ kí ṣùgbù ẹ o. báwùlá o fẹ́ ló pe èèyàn lọ. n kò fẹ́ ní o. má sọ wúrẹ̀ kan. jẹ́ kí n wí. má sọ wúrẹ̀ kan. ṣé o rí àṣẹ ìwọ́re báwùlá ń gbé kiri láti bí ọjọ́ mẹ́ta. kò wí access block ro wà. kó jẹ́ pé bí ìgbà kan yá lọ́wọ́ ọ̀dẹ́rẹ́ iṣẹ́ o máa yẹ́yìn sí mi kó o máa má sọ kó o máa yí mọ́ rí báyìí ìwọ yìí jẹ́ pé kí n tó gbé báwùlá wá wọlé o